àgbo jẹ̀dí tó ṣiṣẹ́ ọ̀pá ẹ̀yìn. Wọ́n bá ní ó ṣiṣẹ́ ìdákọ́lẹ̀. Bàbá mi ní méjì mẹ́ta lògùn kọ́lọ́ máa fọ̀rún kẹ́ bàbá mi Edward Òrìṣàtọ́lá. Ṣẹ́yìn tẹ́ ń wò yìí, eléyìí ni wọ́n ń pè ní ìtànrà àjàrẹ̀rẹ̀. Nǹkan ọ̀gá tẹ́ nílò náà nù. Bó lẹ́ ṣe lò ó. Tó bá jẹ́ pé ibi tẹ́ ẹ ti ní lẹ́yìn ìkùlé, ọ̀nà méjì lẹ fi lè lò ó, lẹ fi lè pìsáàfù ẹ̀ tí ó fi jẹ́ lílò. Ẹ lè já, tẹ́ ẹ̀ bá kánjú kẹ́ ẹ dà sórí páànù. Ó lè tọ́sẹ̀ kan àbọ̀ sọ́sẹ̀ méjì kó tó gbẹ tán. Á gbẹ, ẹ wàá gún, ẹ sọ di powder. Tẹ́ ẹ bá fẹ́ kó tètè gbẹ láàrin ọjọ́ méjì sọ́jọ́ mẹ́ta, kí lẹ lò? Ẹ gún, tẹ́ ẹ bá ti já báyìí tẹ́ ẹ gún. Tẹ́ ẹ bá ti gún, ẹ lè sa sínú tray kan. Tẹ́ ẹ bá ti sa sínú tray kan, ògùn ti dé o. Ìgbà tí ẹ bá fi tó jọ́ kẹta síjọ́ kẹrin, tẹ́ ẹ sá léraléra, á gbẹ. Ẹ wàá gún lódó. Ẹ wàá jọ̀ tó bá dí dáadáa. Ẹ fi ṣẹ. Kò fi ní jẹ́ pé igi yẹn ó máa gún yín lọ́nà ọ̀fun. Ẹ máa bu ní déédéé síbí tó máa ń wà lórí takeaway yẹn. Sẹ́wọ̀n pé òun ò tóbi tó teaspoon tá à ń lò tá a fi mú kọ. Déédéé síbí plastic tó máa ń wà lórí takeaway yẹn. Déédéé rẹ̀ ti tó. Kò gbọdọ̀ jù bá ń lọ. Tàbí kẹ́ ẹ lọ wá kíní 10 milligram tó máa ń wà lórí ṣìrọ́ọ̀bù ọmọdé yẹn. Déédéé 10 milligram yẹn ni déédéé síbí tó máa ń wà lórí takeaway yẹn. Ike white báyìí tó máa ń ṣe ródó báyìí yẹn, 10 milligram ló wà lórí ẹ̀. Déédéé rẹ̀ ní tẹ́lò. Déédéé rẹ̀ ló ṣúwọ̀n rẹ̀. Àwọn tó máa ń sọ pé àwọn bàbá wa ò lòdìwọ̀n ara àwọn tí wọ́n fẹnu ba nǹkan àwa Yorùbá jẹ́nu. Bí èèyàn bá ń jáwé tí ń jágbò, wọ́n ní yọ̀ wọ́ná. Ṣùgbọ́n tó bá jẹ́ pé wéé tilẹ̀ Saudi ni tilẹ̀ Jerusalem ni, wọn ò ní ní ọ̀wọ́ ná. Wọ́n fẹnu ba nǹkan táwọn bàbá tiwa ní wọ́n fẹnu bàjẹ́. Ẹ wò ó, pò ní lílò rẹ̀ ẹ̀kọ́ gbóná ni, o lè lò láàárọ̀, o lè lò lọ́sàn-án, o lè lò lálẹ́. Àǹfààní bẹ lórí YouTube page mi, Òrìṣàtọ́lá Ifágbénró Herbal Medicine Limited, tẹ́lẹ̀ mọ́ bá pàdé Facebook. Ìtànná yìí nìkan ni o, kò sí nǹkan míì tó kún. Ẹ gún ẹ sa, tó bá gbẹ tuntun gún, ẹ lọ kúnná. Déédéé 10 milligram ẹ fi mú kọ, kìí ṣojoojúmọ́, ẹ̀ẹ̀mejì ti tó lọ́sẹ̀. Ọlọ́run, o ò nílò kí kára rẹ má ṣe kíni, kára rẹ má nà sí. Ọ̀fẹ́ kára rẹ nà sí, ìwọ lówó. Àbọ̀ ń dọ́ bàbá rìn, ìwọ lówó. Àbí gbogbo ìbàdí rẹ ló ti wọ́n, ìwọ lówó. Nínú ìpinnu àdó ọmọ fìkan ránṣẹ́ sí mi, ṣùgbọ́n ṣe bàbá mi Edward ni, kọ́lọ̀ máa fọ̀nà kẹ́ bàbá mi. O ò nílò kọ́ ọmọ pé lọ́mọkùnrin. Yàtọ̀ sí pé ó tún wá ṣiṣẹ́ ọmọkùnrin, tó bá jẹ́ pé àtọ̀sí ń bẹ láre yẹn tó bá lò dáadáa, àtọ̀sí yẹn ó sì kú ò. Torí pé ewé rẹ̀ yìí, oníbàṣe fi tọ́jú àtọ̀sí léwé rẹ̀ yìí nìkan. Oníbàṣe fi tọ́jú àrùn sétọ̀ léwé yìí pẹ̀lú àwọn egbò míì. Ṣùgbọ́n yẹn ṣe ọ̀rọ̀ òní. Ewé àjàrẹ̀rẹ̀ ní, a máa fi ń tọ́jú àrùn àtọ̀sí dáadáa. Táfẹ́ àwọn nǹkan míì kò ṣùgbọ́n wòye ṣètò ní ètò ọjọ́ mi ni. Ẹ wá wò ọṣẹ Edward tẹ́ ń béèrè ní. Àwọn èèyàn ti pè mí púpọ̀ jù lórí ọṣẹ Edward bàbá. Ẹ wá tọṣẹ Edward mọ́. Mo ní dìmáàndì pọ̀ jù ni. Ẹnìkan wá pè mí nígbà tó fẹ́ táwẹ̀ bẹ̀rẹ̀, ó ní bàbá, ó ní ọṣẹ yìí, ó ní kìí ṣe ọṣẹ tó yẹ kọ́ máa káwọn mọ̀mọ́ ríra gbogbo gbà. Mo ní kí ló dé? Ó ní lára ṣẹ́tọ́ jẹ́ tó confam. Ó ní lọ́wà. Ó ní lára ṣẹ́ alágbára tí máa tú ìdè tí máa ń fa ogun ya pẹ́rẹpẹ̀rẹ. Ó ní lọ́wà. Mo ní mọ́mọ́. Mo ní tí mi ń pèsè ibùdó sànù. Mo ń pè ní excavator tógun bá tóbi tó hàràǹtà. Èèyàn láàlà oúnjẹ lójú oorun tí lóǹkan wọ́n rà 50,000 ní àtà 20,000 mọ́. 50,000 fẹ́yìn tẹ̀sẹ̀ jẹ́ followers wa 50,000 níwọ̀n yìí náà.
torí tó bá wọṣẹ ò ní wọṣẹ láàrin ọ̀sẹ̀ méjì láàrin ọ̀sẹ̀ mẹ́ta kọ́ mọ́ dúpẹ́ fọ́lọ́run wọn ò pè é jíṣẹ́ mọ́ wọ́n lówó ọ̀bá tí rówó ṣoṣo lẹ̀ ńlá tó ti rówó rọṣẹ ajé 500,000 tó ti rówó ra àwọn ọṣẹ ìyọnú tàǹtà ní 200 300 500 lóòkè báwọn àwọn ṣoṣo lẹ̀ lóríṣiríṣi tó bá ti rówó kọ́kọ́ 50,000 yìí ná ọṣẹ Edward ni orúkọ bàbá mi ni mo sọ kéèyàn tó lè wò ó pé iṣẹ́ yìí mo fẹ́ sọ lórúkọ bàbá mi ó jẹ́ṣẹ́ tó jẹ́ ni kò sẹ́ni tó rọṣẹ yìí tó kábàámọ̀ kì í sọ̀rọ̀ ẹnu mi ò lè sọ iye thousands ọṣẹ yìí tí mo ti tà thousands mi ò lè sọ both home and abroad náà dé request fún ọṣẹ 50,000 ọmọ nàmọ ni ọmọ nàmọ pa ọmọ nàgbẹ́ pa tó bá ní excavator pé tógun bá le àwọn tó bá wà live tó bá ti ra ọṣẹ yìí wọ́n lè jẹ́rìí sí wọ́n lè testify sí wípé no confirm ni demand wa pọ̀ lóde stop ẹ̀ ẹni tó pè mí nígbà táwọn ẹ̀fẹ́ bẹ̀rẹ̀ ní bàbá mo fọlọ́run bẹ̀ yín mo fa àwẹ̀ táwọn ń gbà yìí bẹ̀ mí ẹ dákun torí Ọlọ́run ẹ ṣe kọ́dà bó wá jẹ́ pé 100 péré lẹ́ṣẹ̀ ẹ jẹ́ káwọn èèyàn tún jàǹfààní ẹ̀ ìgbà tí wọ́n fọlọ́run bẹ̀ mí lórí ọjà tí ń tà àwọn náà sì gbọ́dọ̀ jọ ara lójú torí pé à ń fẹ́ ìlọsíwájú fún gbogbo ẹ̀yin fáǹsì mi all over the world ìdínú ta tún fi gbé jáde o 50,000 là ń tà báyìí wọn yìí náà o ò nílò kọ kábàámọ̀ o ò nílò kọ mọ́ ríṣẹ́ rẹ̀ o ò nílò kọ mọ́ pawó rẹ̀ tested confirm ìwọ náà fẹ́ rà ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ bóyá WhatsApp ní àbí normal call nọ́mbà kan tí ń lò náà ni kò yí padà 080 30 45 6383 080 30 45 6383 080 30 45 6383 ẹ lè pè mí kí n má tètè gbé torí kọ́ọ̀lù tó pọ̀ ẹ máa bọ̀ wá lù Ìlọrin mo wà anyway àtẹ bá ti sọ̀kalẹ̀ ń lù Ìlọrin ẹ gbọ́kadà ẹni ilé epo Ibrolac lẹ́lọ lágbo ọba ilé epo Ibrolac lágbo ọba tẹ bá ti délé epo yẹn ẹ dún wájú ilé epo yẹn ẹ kọ̀yìn sínú ilé epo ẹ kọjú sí títì ibi tó ọlọ́kadà ti sọ yìí àbí ibi tí mọ́rúwá ti sọ yìí àbí ibi tó ń ta sí ti sọ yẹn kọ̀yìn sínú ilé epo ẹ kọjú sí títì ọ̀dàhùn ẹ wá wá apá àlàáfíà yín apá òsì yín ní jẹ́ àlàáfíà bí òpónà méjì ní other side ẹ rí transformer kan tí fọganáísà wà lára rẹ̀ orúkọ fọgá yẹn ni Alhaji Hasan ọmọ Ẹdẹ ẹ rí signboard mi lára transformer yẹn ibi tí transformer yẹn wà tálàjì Hasan wà yẹn fọganáísà yẹn tí signboard mi wà yẹn Òrìṣàtọ́lá Ifágbénró Herbal Medicine Limited junction yẹn náà pè ní Olú guest house junction anybody tẹ bá lọ́dọ̀ fọgá yẹn ẹ̀yẹ bèrè lè Fágbénró ọmọ Òrìṣàtọ́lá àpèsè ìṣègùn àgbáyé ẹ̀ ní dààmú o mẹ́gbà wípé àǹfààní bẹ lórí YouTube mi Òrìṣàtọ́lá Ifágbénró Herbal Medicine Limited àǹfààní bẹ lórí TikTok mi Òrìṣàtọ́lá Ifágbénró Herbal Medicine Limited bẹ́ẹ̀ ni Facebook yìí náà Òrìṣàtọ́lá Ifágbénró Herbal Medicine Limited Instagram Òrìṣàtọ́lá Ifágbénró Herbal Medicine Limited ẹ subscribe sórí YouTube àwọn nǹkan mi ń bẹ lórí YouTube tẹ́ ẹ̀ ní bá pàdé lórí Facebook tó ṣe é ṣe kẹ́ ẹ bá pàdé Facebook bó tẹ́ bá subscribe sórí YouTube ó ṣe é ṣe kẹ́ ẹ bá pàdé mẹ́ ẹ wo àìsàn ní ṣe gbogbo wa o ẹ̀yọ́nú lọ ń wá sọ fún Fágbénró aṣínà lọ ń wá sọ fún Fágbénró ìwé ìgbélú lọ ń wá sọ fún Fágbénró àbí wọ́n wà nílùú èbó àwọn kan fẹ́ rán lẹ́wọ̀n pẹ̀lú àṣẹ Ọlọ́run gbogbo ànídèrò ẹ̀wọ̀n ànídèrò àtìmọ́lé o ìwọ sọ fún Fágbénró pẹ̀lú àṣẹ Ọlọ́run gbogbo èèyàn ọmọ Yorùbá tẹ́ wà lókè òkun lẹ́kẹ̀rẹ́ òkú wálé o ẹ̀ ní gbísájò o gbogbo ẹ̀yin tẹ́ẹ̀sì tí níwèé ìgbélú tọ́kàn yín ọ̀balẹ̀ Ọlọ́run fi yín lọ́kàn balẹ̀ o gbogbo ẹ̀yin tẹ́ẹ̀ ronú pé ṣé Trump ò ní dìpọ́tù yín Ọlọ́run ò ní jẹ́ ká dìpọ́tù yín o orí yín ò ní gbàbọ̀dé o ẹ̀ rí ire ṣe o ẹ̀ kéré òkú wálé gbogbo ẹ̀yin tẹ́ẹ̀ wà Nàìjíríà náà ẹ̀ ní tánú ayé o ẹ̀ máa rówó ná ọkàn yóò máa balẹ̀ ẹ bá ń like ẹ share ẹ comment ire o ire gbangba.